Peter Olúṣọlá ìmísí ohun ẹ jẹ́ àtúngbàríyá Indianapolis lamẹ́ríkà nítorí Ẹniọlá aya Kórèdé 40 ọdún láyé bá wàsábà Ẹniọlá okú oríire. Any wealth mama adé ìfẹ́ mama adé lọ́lá mama adé ṣẹwà mama adé ṣọpẹ́ ọmọ wa. Orí ọlá ló kúkú mú wáyé. Any wealth ni wọ́n ṣe ń pè ọ́ lẹ́niọlá. Inú ọlá la gbé bí ọ sí, inú ọlá ló tún gbé lọ́kọ. Ẹ ò rí bọ́lá ṣe ń yíwọnú ọlá ní aya Kórèdé. Akórèdé ọkọ rẹ ló kúkú pè mí pé kí n wá forí ewì yẹ ọ sí lọ́jọ́ ẹ̀yẹ. Lẹ́niọlá máa dá gọ̀jọgọ̀jọ mọ́ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ayé yẹ ọ́ tọmọtọmọ. Ẹ gbọ́ ṣé Ẹniọlá wá kéré nínú ayé ni? Ẹniọlá ò mọ̀ kéré rárá. Ẹni rírù rẹ tó pòun ò rí èèyàn á jẹ́ kójú ń dolúwa rẹ̀ bóyá ká kó fìrú wọn wá fọ́jú mìkáfò. Any wealth ìwọ tí mo rí ọlá wáyé náà o. Ẹ wí fàṣebàjẹ́ pé wọ́n kó ara ní mama adéṣẹwà ó kú ọdún ó kú ìyèdún Èdùmàrè ò ní jẹ́ kéyìí ó já ṣe mọ́. Ire owó, ire ọmọ, ire àlàáfíà, àtàìkú baálẹ̀ ọrọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ. Ńlá kì í bálẹ̀ olúwẹ̀rí ní gbígbóná girigiri. Ayé ò ní dàgbóná sí ọlọ́dẹ̀dẹ̀ tọmọtọmọ tọkọtọkọ. Ẹniọlá ò ní tòde rògbú wọlé bẹ́ẹ̀ ayé ò ní tọ̀dẹ̀dẹ̀ rẹ rògbú jáde. Ọlá rẹ ò ní di tèṣí, ọmọ ò ní kú mọ́ ọ lọ́wọ́ láéláé. Gbogbo bí ó ti fọkàn rìn dé Èdùmàrè má jẹ́ ó fẹsẹ̀ rìn débẹ̀. Ǹlẹ́ o yèyé mi ọmọ Obokun àṣèyí ṣàmọ́dún aya Kórèdé o. Ǹlẹ́ ọmọ wa o. Ǹlẹ́ ọmọ wa o gbogbo rémirémi. Ládégànjú ni ọ́ ọmọ olóbì kan òwọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan òwọ́wọ́ ti rí wọ̀ ọmọ olóbì kan àjàsówó ọmọ olóbì kan àjàsọ́là. Obì tó fẹ́ tẹni ní wọ̀ sẹ́rù ẹni èyí tí ó fẹ́ tẹni awọ̀ sínú igbó a máa ṣọmọ ẹyẹ lóore ni. Mẹ́bí ń bẹ̀rù bàbá yín bá ń sin pẹ́pẹ́yẹ ọmọ bíbí inú Ìjẹ̀ṣà wọn sì máa sin tòlótòló. Ẹniọlá kí ni wọ́n ti ń ṣe yán funfun báláì nínú odò òde níbi wọ́n ti gbé bí ọlọ́mọ. Ọmọ Obokun kì í jalè wọn kì í fẹ́wọ́ àmọ́ wọ́n kọ̀rọ̀ ìwọ̀ sí bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn ìyànjẹ. Àwọn òpè tọrọ òye ni wọ́n ń pè Ìjẹ̀ṣà lágídí inú jọjọ. Ń gbọ́ ṣó o lè jòṣó máa lólówó ṣá kó o máa sanwó ọmọ olóbì ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ bá wá ń pè yín ònù lágídí inú ó kù sí yín lọ́wọ́. Ìjọ abárẹ́ni bàjẹ́ bàbá ńlá tí yín lówó kẹ́ ẹ máa sáná ní ara. Ǹjẹ́ orí bí Ìjẹ̀ṣà tó fi yán dára dé nílé tiwọn wọn tún máa gúnyán pupa fàlejò pupa. Bó bá wá relé Obokun bó jòbì tó gbó káká jẹ́ pé ó ti fojú tẹ́ńbẹ́lú wọn ni. Wọn ò ní kàgbà Ìjẹ̀ṣà kí n má jòbì tó gbó káká nílé Ládégànjú kí ni wọ́n ti ń ṣòbì láká nílé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Any wealth Ẹniọlá jẹ́ ń tún kì ọ́ relé ọkọ rẹ̀ Akórèdé. Ikare Akoko nílé tiwọn ọmọ olókè méjì takọtabo ni wọ́n ọmọ àṣekàrẹ́ rìbárìbò ọmọ àṣekìtì gẹ̀ẹ́rẹ́gẹ́ ní. Akórèdé ńlẹ́ ọmọ wa o ńlẹ́ ọmọ ẹkùn ọmọ onímọ̀rọ̀ ẹni ń pé mo fẹ́ dàbí onílé yìí ẹ̀jẹ̀ àbí wọ́n ṣé wọ́n lè hù àbí onílé ni. Ikare Akoko lọmọ oníṣògùn rọ̀bẹ tí ń ṣọkọ dúdú tí ń ṣọkọ pupa tí ń ṣọkọ rọ̀gbọ̀dọ̀ tí ń taṣọ lọ́jà ọba. Àwọn lọmọ onígi mẹ́ta ọ̀nà òṣèlè o ọ̀kan òdí ọ̀kan òre ọ̀kan òtìsẹ̀ nílé bàbá tó bí wọn. Akórèdé ńlẹ́ ọmọ juwajuwa ìlẹ̀kẹ̀ àtòkúta àtàpátá nílalẹ̀ wò lójúde bàbá yín ni wọ́n ṣe ń kíkàrẹ́ lọ́mọ asòkúta dowó ọmọ asàpátá dọ̀rọ̀. Ìmọ̀mọ̀ ńlẹ́ ọmọ lọ́kẹ́ méjì o ńlẹ́ ọmọ lọ́kẹ́ méjì o Akórèdé ọmọ lọ́kẹ́ méjì takọtabo. Ẹniọlá any wealth mama adé ìfẹ́ aya Kórèdé òjòjò kì í ṣowó kó má lè nájà láyé ń bí o. Kókókó lára ọ̀tá ń le pírí lolongo ń jí ògùn ẹyẹ kì í gbé lórí ìtẹ́ mama adéṣẹwà ò ní ṣàárẹ̀. Any wealth òkú ọdún òní aya Kórèdé ọ̀gá wa. Akórèdé lolówó orí Ẹniọlá ẹ ò rí owó bàbá Adélọlá ọ̀gá tiwa ẹ kú ìnáwó ní ẹ kú oríire Èdùmàrè má jẹ́ á bàjẹ́ lọ́wọ́ ara wa. Ǹjẹ́ gbogbo ìdílé Akórèdé mú kí yín ẹ kú oríire. Eré gbogbo wá di Indianapolis lágogo 5 òní ká wá lọ gbé bọ́dì sókè.
ẹ ò rí dókítà olúṣọlá ìmísí òun lórúkọ tèmi, ọ̀mọ̀wé akéwì ìgbàlódé ni mí, orí ayélujára ni mo fi kalẹ̀ sí torí a kì í mọ̀ bí wọ́n bá bi í léèrè pé ta ló ń kọrin ewì nínú àwo. bẹ́yìn pẹ̀lú bá níṣẹ́ tẹ́ ẹ fẹ́ bẹ̀ mí ẹ jẹ́ a sọ̀rọ̀ lórí wàsáàpù +27611203496 lójú òpó tí mo wà. mo mọ̀ nípa orin ewì àtàtà tó gbámúṣé tó dá mi lójú hánhán ká kìnìyàn kórí onítọ̀hún wú lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ká bólóde fẹ́ lójú lára iṣẹ́ tí mo yàn láàyò.